nílé lóko lájò lẹ́yìn òdi gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Yusufullahi. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Yusufullahi. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wa àti títẹ̀ fún wa kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Yusufullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Yusufullahi TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Ṣé kí Adama fẹ́ sọ fún wa ibi mò ń rọ́nu? Ṣé kí Adama sọ fún wa yìí pé falẹ́mù ìsìlámì fi Nàìjíríà kẹsìrò? Ọ̀rọ̀ tí sọ yìí 1966 ni bàbá dàkọ sínú tíra táǹpé ní àdínù nàṣẹ́hà. Wọ́n tún tẹ̀ ní tọ́bọ̀ àsáníyà ọ̀dọ́ 1968 náà kọ́kọ́ tẹ̀ á tún kọ sínú tíra ní 1946. 1948 náà kọ́kọ́ tẹ̀ wọ́n tún tẹ̀ ní Thomas Adia ní 1966 ọwọ́ àtúntún tẹ̀ ní Thomas Alisa ní 1978 àti gbogbo wọn bá lè di tíra náà mọ̀ gbogbo wèrè tó ṣe wá Nàìjíríà láti aláfa yóò ní ṣe wá. ṣé kàrá màá máa gbọ́ ti ṣe àdámọ̀ wí. Fal-ilmu l-islami. ọ̀rọ̀ 1966 ọ̀rọ̀ 1940 kí ni ẹ 48. Fal-ilmu 48 ṣé àdámọ̀ ẹ máa gbọ́ tó fẹ́ wí yìí o. Fal-ilmu l-islami fi Nàìjíríà kathirun. ṣé àdámọ̀ ni kéwú ó pọ̀ gbómi òkun lọ Nàìjíríà kò sí táǹkì nínú kéwú ní Nàìjíríà tí ò sí Nàìjíríà àwa Nàìjíríà ta kéwú títí ta kéwú ka àbíkẹ́tù kankan akéwú títí akéwú ka àbíkẹ́tù kankan akànláka àkàlánká abunasi fansi eré lòlù pápá débẹ̀ kéwú pọ̀ gan ní Nàìjíríà ó di méjì. Wat-thaqafatu l-islamiyyatu qalilatun. àwọn ọmọ ìmọ̀ àmọ̀ye kóró ìmọ̀ tó dájú sáká kí mọ̀ yẹn má lábà wọ́n ìmọ̀ tó jílẹ̀ kọ̀rọ̀kọ̀ ìyẹn ò tó nǹkan yẹn ń pọ̀ èmi náà ké ìlàmù èmi náà ké àdìsádà lọ́lọ́ èmi náà ké sákítà èmi náà ké kìnìkan èmi mo ké lálàrí mo ké kára sẹ́wù ìmọ̀ yẹn pọ̀ gan-an àmọ́ nùdúùjù lè rí mi ìmọ̀ tó ń tiná òun náà wà àwọn kò tó nǹkan ó di mélòó àkọ́kọ́ ìmọ̀ ṣe kí ni ìmọ̀ bọ̀ ṣàkóso ńkọ́ kò tó nǹkan. Wal-wahyu l-islami mafqudun. Wal-wahyu l-islami fi ta'allum fi ta'limi mafqudun. Wal-wahyu l-islami fi ta'limi mafqudun. ọwọ́ kẹlẹ̀ kẹta tí Adama wá ní kíyàn mú lókòló bíríbírí nínú mímọ́ èèyàn ò sọ àwọn èèyàn kéwù Nàìjíríà àwọn tí ẹ ní sàkọ́fà àmọ́ orí ọ̀pọ̀lọpọ̀ rò pé. Mafqudun. ó lájẹ́ èpo èmi kọ́ mọ́ ń bú wa o yọ̀lá lọ́sẹ̀ kí Adama náà ń gbá wa lọ́rọ̀ o. wọ́n sẹ́mà ẹ̀rọ làbọ̀rọ̀ máa jí aláàkéwù ẹni wo kéwù là ń ké ẹni gbọ́dọ̀ ọkọ̀ wọ́n ní jíjí náà kọ̀rọ̀ kọ̀ àníyàn tó nǹkan sá ṣé kò ó tó nǹkan lẹ́nìkan dìde ní ọkọ̀ nǹkan fún 40 years kò ní lẹ́nìkan kan challenge sàkọ́fà wà nìyẹn ni mo lọ́dọ̀ ṣèké àdàbọ̀ kọ̀ ọ̀kan kátàbà wà áyàfà wà báyàfà ni mo dẹ́ta arba'ina sana istatan an yujabiyahu wa an yakuma bi nakiti wọ́n wá pété wá sẹ́ni yọ̀dọ̀yọ̀dọ̀ ẹnu sálẹ̀ ẹnu òsì. Wal-wahyu l-islami fi ta'limi mafqudun. nígbà wọn ti kéwú dé ìmọ̀ ti dé kò sí kéwú tuntun ta gbé wá tí Adama tí wọn wá pé bó ṣe pọ̀ lánàá náà nù.
sàkọ́fà ọ̀dà oníkàlùkù ọ̀dà kálù sọ pé sàkọ́fà náà ti wá pọ̀ lónìí àbí ká sọ bẹ́ẹ̀ àmọ́ ẹlẹ́ẹ̀kẹta títí tèmi orí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kéwò tí ì pè é. Mafukudu. Bẹ̀ẹ̀ni ìta ń sọ̀rọ̀ yìí bẹ̀ẹ̀ni ìta ń sọ̀rọ̀ yìí ẹlòmíì aṣàyè Bukhari sórí èyàn lè aṣàyè Bukhari sórí kórì ẹ̀ máa pè é. Àwọn afasátùl Kùránì wà èyàn lè ha Kùránì sórí kọ́mọ ni wáyù tá à ń sọ yìí. Ṣé Adama ló sọ bẹ́ẹ̀ fún wa? Wáyù nìyẹn. Bọ́jú mùjídà. Ó dà tábà wá rí àlùwáyù ìsìlámì níbì kan. Wàhùwà kọlu mi náà lè kọ́lé. Orí bẹ́ẹ̀ láwọn adé ní. Orí bẹ́ẹ̀ láwọn adé ní. Tàbá ní wáyù ìsìlámì ni ẹ̀bùn tún ní kí dìde mí rọ̀ kìtàtì. Àìní wáyù àìní awareness gidi. Ọmọ aláìgbọràn ni wa àfa wa sì ti sọ fún wa nígbà tá a tiẹ̀ gbá láàfa sọ̀rọ̀ lágbà ọ̀rọ̀ rẹ̀. Ọmọ aláìgbọràn bọ́rọ̀ wa ti já sí ló ń já sílẹ̀ Yorùbá yìí. Bọ́rọ̀ ọmọ aláìgbọràn ti máa já sí rẹ̀. Ó sọ fún wa náà. Ádámù sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó lọ. Ádámù sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó lọ. Báláìmọ̀ rẹ̀ dá ọmọ Yorùbá. Ádámù sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó lọ. Yíyan ni kí ni problem bí ẹ bá sọ̀rọ̀ yìí Ádámù á bẹ̀rẹ̀ sí ní wá pẹ̀lú wa ara àwọn bíi tí àti níwáyù ara àwọn bíi tó ní ọmọ àwọn àfa Yorùbá tó ní wọn ò ti gbé ṣé Ádámù bẹ̀rẹ̀ sí ní kà á torí bí ẹ bá sọ̀rọ̀ yíyan ni tọ́lá ìsọ̀rọ̀ yẹn rẹ̀ ní babalẹ̀ àtúnṣirodo àbùrọ̀bá sọ pé ṣé Ádámù ọgbà ó ní ẹ̀yin náà wò ó wà nínú àwọn àfa tó ṣe yí pé wọ́n bá fẹ́ ṣe dáwà àwọn orí ibi tí wọ́n máa dáwà àwọn lé lórí òun ni wípé. Ìdílé wáyé ayé ìfọ̀lẹ́. Ẹyẹ ni mo wà yẹ tí mo sọ yẹ gbọ́n tó ń kà àbá kọ́lé ẹ lọ́wọ́ lásán ni ọ̀gbọ́n mi jàre ó ní tẹ̀díyẹ́ olùjùhùd mo ti lọ yẹn tẹ̀díyẹ́ olùjùhùd àwọn afáàmì wọn kéwù níwọ̀n bá tiwọn wọ́n mọ̀ àmọ́ kò ní sàkáfà nínú àìní sàkáfà tó níwáyù nínú àìníwáyù nínú ọ̀fẹ́ lo mímọ̀ ó wá sí wáàsí ọdún kìíní ọdún kejì ọdún kẹta ó sì wáàsí ọdún ọdún àmọ́ nkẹyọ kan náà ní sọ ẹ dánú gbọ̀n sí ẹ háyàwó yín lẹ́ ha o ẹ dánú gbọ̀n sí ẹ háyàwó yín lẹ́ ha o kò rí wáàsí mi ìsìtọ́jú ọdún fi pé ládùúrú tí ń ṣe ìsìlámù yìí. Wọ́n lẹ́nu kú irun gbàgbé ní dáadáa sí i ní Sunan al-Fitra ọlọ́wọ́ fẹ́ lò bí àwọn ìdájọ́ lọ́dọ̀ ní onírú gbàgbé kan yìí Ṣakiru lọ́dọ̀ ní onírú gbàgbé kan yìí láti ló kọ́ tiẹ̀ hánu yìí ta ló sọ fẹ́ pé pẹ̀lú rògbà yìí láti ní mọ́nì gíga ní òun lọ. Ṣakiru bẹ́ẹ̀ni mi ìsánù ní ìmọ̀ ẹ́ bẹ́ẹ̀ à ń kọ́ làlẹ́ Rasul àtẹ́kọ̀ọ́ àbúlẹ̀. Ìta sọ nìyẹn ọ̀gbọ́n ní wọ́n kásò mẹ́sìn. Lẹ́yìn lẹ́ mẹ́sìn ní báwa mẹ́sìn ní sọ́wọ́ ó wà hàn sójú ayé tó bá yá. Àwọn ò mẹ́sìn. Lẹ́yìn wàtá ló tún mẹ́sìn. Lẹ́yìn wọ́n kásẹ̀sẹ̀ tó tún mẹ́sìn. Kí ló ń já mẹ́sìn? Àkọ́tà ọ̀hídì. Lẹ́nu tiẹ̀. Wọ́n ní ìtumọ̀ yìí tó jẹ́ kó sọ pé àkọ́tà yìí ló ní ìtumọ̀ bá ń yá kan bẹ̀ ní sí nílé yìí. Màá yan pẹ̀lú súnà ní máa fi ya
so ní táwọn kan fi gbogbo ayé wọn tàbí ṣe nìyẹn factor nǹkan mẹ́ta làwọn tí ń dọ̀ ọmọ mi èèyàn wọn ò rí kankan yanjú nínú mẹ́tẹ̀ẹ̀ta fún mùsùlùmí àdáhùn ní ìsàníyà wọn máa bí ọmọ ni wọn bí èèyàn nígbà tí wọn bí gbogbo wọn bí wa ní ọmọ gbogbo ẹgbẹ́ bí lọ́mọ kọ́ ní bí èèyàn ẹlòmíì ò ní kú lọ́mọ tó fi padà lọ gbọ́dọ̀ o kí wọ́n lè jẹ́ kéèyàn dé èèyàn mẹ́ta ni wọ́n yóò lè sáré lọ́ba sọ́ba pé bó bá fẹ́ ṣiṣẹ́ tó ní mímọ̀ tó ní sàkọ́fà bó bá fẹ́ ṣiṣẹ́ orí mẹ́tẹ̀ẹ̀ta ló máa mọ̀ sí ẹ̀lẹ́ lórí. alákọ̀ọ́kọ́ ó ní alijahal la ó dàbí maharabati rijal èyí tó ṣe àìbọ̀kan ìyẹn ni wọ́n bá sì fi dé ike tí ìbálẹ̀ bá yín ẹdún méjì tó kù ẹ̀jẹ̀ kọ́kọ́ mú kíkọ́ yọ̀ọ̀kan yín náà. markasi jaha bi ilmi ka'asimil mujizati markasi okunde karoni markasi anta tobibi mukiriri jahalati markasi okunde karoni. Sísè adáwọ̀ nìkan làfàdé ẹ̀sán àfáàmì náà wà. Ṣáàtì gbìrà ń dára. Sísè àkọ́kọ́ tó kọ́ wá sí ni ẹ. Ìlú wáyé. Kí ìyá tó ló lọ. Bẹ́ẹ̀ni, ó ní wọ́n pé ju tẹgbẹ́ lọ. Oníṣẹ́ àdáwọ̀ pé ju tẹgbẹ́ lọ. Ó jẹ́ kó mọ tí àwọn ọmọ rẹ̀ ń ní. Iṣẹ́ àdáwọ̀ tó dé. Sọmọ sílà táwọn àfàlẹ̀ Yorùbá wà sáfàlẹ̀ Haúsá. Yàtọ̀ sí àwọn afáàtà ṣèkìyàmù dáwà ìsìlámíyà nílọrin nílẹ̀ Yorùbá nílẹ̀ káàrọ̀ òjìrè ẹ̀sà fáà náà tó lè gbórí sókè níwájú àwọn Haúsá pàṣà ní mí. àbí kí ló ń bá ká. àgbà ṣé wàá dábàá ṣe muharabati rijal ìkan nínú àwọn àdúgbò nàdúgbò ní ìsàlìyà muharabati fakir ọ̀nà ẹlẹ́ẹ̀kejì. ṣe ti rí báyìí nísìnyí muharabati fakir èyí jẹ́ ẹ̀kọ́ sí kẹ́síkẹ́sí continuity wà tí Ádámù ti lọ gbogbo ayé tiẹ̀ ó ní ṣe muharabati fakir gbogbo àwọn anáwó tó kọ́ náà dé kábẹ̀rẹ̀ sí ni wàá ṣe muharabati ó ti ṣe muharabati rijal táwa máa ṣe continuity lọ táwa bẹ̀rẹ̀ muharabati fakir láti wá bá lórí muharabati mọ́rọ̀ sẹ́wọ̀n pé ibi tí sẹ́ Ádámù fi wá sínú láti wá. ó ti wá pọ́sibú dáadáa nísìnyí àwọn tó wá kéwòn yẹn wọ́n wá ń di ẹlẹ́bọ nígbà tá a máa bá ṣe lọ. èyí tó yẹ ká máa fi bá ṣe la ìmúre la fi sọfẹ́ ní tó ṣiṣẹ́ ẹ̀rọ bá yẹ iṣẹ́ nílẹ̀ Yorùbá. nígbà tí ó sì wáyé ṣé Ádámù wá bẹ̀rẹ̀ sí ní ìka fún wa ipe ẹ fi ọ̀rọ̀ rùgbọ́n lẹ̀ ìdáàbà abàlì fákìrù ilà baladin kọ́lá ló kó fèrè kó ní ìmáàkà nígbà tó sì bá ń lọ sílùú pẹ̀lú òsì tó ń ta àfà nílẹ̀ Yorùbá yìí tó bá bẹ̀rẹ̀ sí ní lékún sí kèfèrí máa tẹ̀lé ni o kèfèrí yẹn ti dé báyìí o mo kàtà ọjọ́ ìníkẹyẹ máa
di oníṣẹ̀ṣe mọ́ o. àwọn tí wọn àti ànáàsì tí ọkọ àti oníṣẹ̀ṣe wọ́n ń palẹ̀ mọ́ wọ́n ṣe ń kọ̀rọ̀ o. ẹ jẹ́ ká mọ ẹsẹ̀ tó kú o tí alábà ti ṣe mahara bá ti rẹ̀ ẹ̀lùmí ó dà wọ́n fún kí wọ́n ta wà lẹ́yìn á ṣe mahara bá ti rìn já ẹ sọpọ́tì wa bẹ́ẹ̀ bá lè sọpọ́tì wa lọ dákẹ́ bá bàbá ṣe dákẹ́ lánàá. dákẹ́ lánàá.